Aláròyé máa wí o. Ṣẹ́yìn náà ti gbọ́ iṣẹ́ tí alága APC rán sí Wike. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ọ̀jọ̀gbọ́n Nentawe Yitwada ti sọ wípé bó bá wu mínísítà ìlú Àbújá Nyesom Wike ó lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn nítorí àwọn mọ ipa pàtàkì tó ń kó nínú ìdàgbàsókè àti ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú náà ní gbogbo ọ̀nà. Ọjọ́rùú Wednesday, ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí ni alága ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá nípa ipa pàtàkì gbogbo tí mínísítà ìlú Àbújá Nyesom Wike ń kó nínú ẹgbẹ́ òṣèlú náà. Àmọ́ ṣá o, ó ní ẹgbẹ́ òṣèlú àwọn kì í kàn nípa fún olóṣèlú kankan láti wá darapọ̀ mọ́ àwọn. Ó ní ọ̀fẹ́ ní ìgbàlà lọ́dọ̀ àwọn àti pé ẹni tó bá nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ náà làwọn máa fààyè gbà pé kó wá darapọ̀ mọ́ àwọn. Ẹgbẹ́ tiwa kì í ṣe ẹgbẹ́ òṣèlú túláàsì o, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ òṣèlú pákàleke. Ìwọ̀fúnni ìtẹ́lọ́rùn ni ẹgbẹ́ òṣèlú tiwa. Kì í ṣe dandan kéèyàn jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ wa ká tó gbéṣẹ́ fún tọ̀hún. Ohun tó jẹ àwa lógún jùlọ ni wípé ṣé tọ̀hún kúnjú òṣùwọ̀n tó láti darí ẹ̀ka iléeṣẹ́ ìjọba tá a fẹ́ fi ṣe olórí níbẹ̀. Àpẹẹrẹ rẹ̀ ni tàwọn olóṣèlú alátakò gbogbo tó jẹ́ wípé èébú ni wọ́n ń bú ààrẹ Tinubu tẹ́lẹ̀. Ṣé ẹ rí wípé gbogbo wọn pátá ni wọ́n ti gbà fún ọ̀gá wọn báyìí, wọ́n ti wá gbaṣẹ́ lọ́wọ́ ìjọba APC. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí pẹ̀lú ẹgbẹ́ wa. Ní ti Wike, ó lè wá darapọ̀ mọ́ wa bó bá fẹ́, a kò fi dandan lé o. Irúfẹ́ ìṣàkóso ìjọba ààrẹ Tinubu yìí ló dáa jùlọ, kì í báyàn jà, bẹ́ẹ̀ ni kì í bínú sáwọn olóṣèlú alátakò rẹ̀ gbogbo. Ohun tó bá wu kálukú wọn ni kí wọ́n máa ṣe. Ká má gbàgbé pé bó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ní Wike wà tó sì jẹ́ ọ̀kan nínú àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ náà, síbẹ̀ ó gba iṣẹ́ lọ́wọ́ ìjọba Tinubu tí í ṣe ẹgbẹ́ alátakò. Kì í ṣe wípé ó gba iṣẹ́ lọ́wọ́ wọn nìkan, ọ̀pọ̀ ìgbà ni ọkùnrin yìí tún ti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ Tinubu. Àìmọye ìgbà ló sì ti sọ wípé ẹgbẹ́ PDP kò ní fa olùdíje fún ipò ààrẹ kalẹ̀ lọ́dún 2027. Ààrẹ Tinubu ni gbogbo wọn máa ṣàtìlẹ́yìn fún. Ìgbésẹ̀ tí Wike gbé yìí wà nínú ohun tó dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ PDP, èyí tó fi di wípé wọ́n ń gbé ara wọn lọ sílé ẹjọ́ tí omi ẹgbẹ́ náà kò sì tòrò di bá a ṣe ń sọ yìí, nígbà tí ọ̀bùrẹ́là ẹgbẹ́ náà ti fàya sí oríṣiríṣi ọ̀nà. Ẹ̀sùn tí àwọn kan fi ń kan Wike ni wípé ó fẹ́ torí pé ó ń lọ sí Ẹdẹ, ó fẹ́ ba Ẹdẹ jẹ́, táwọn míì sì ní níṣe ni ọkùnrin náà kọ̀dí síta tó ń tọ̀ sínú ilé. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.